kó bá wa ará ilé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ àwa lè followers wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì tó dáa àtẹ̀yin tẹ́ ń share fídíò wa Ọlọ́run má ṣàbá san yín lẹ́san olóore Ọlọ́run má ṣàbá gbàdúrà yín jù báyìí lọ wọlá ya nabuwa Muhammad a tún ti wà ní láìfù nírọ̀lẹ́ tòní ní halkotun ilmiyatun kí ni tí a gbọ́dọ̀ tẹ́ ń pẹlẹ mọ́ tó já sí wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn tó jẹ́ ará òkèrè láwọn ọ̀tá wa tí wọn ò fẹ́ lọ́rin àtàwọn tí wọn ò gbà fáwa àfáà wa nílọrin tó já sí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa òfin ní máa lápa tí gbogbo àwọn ọ̀tá tí wọn ò gbà tiwa nílọrin tí wọn ò sì gbà fún lọrin bóun ni wọn ò ṣe ní jẹjà wa nílọrin in tí ó gbé wa wá ní ìrọ̀lẹ́ tò nínú ìhàwó iná ní ẹ̀sìn Islam iná ló kọ sí in tí wọ́n ń pè ní àṣà ọwọ́ wo ni Ọlọ́run ọba fi mú àṣà àti wípé Ìlọrin wáyà yín ìlú mímọ́ ni ìlú àwọn àfáà ni tẹ́ ẹ sì ń jẹ́ kó máa yé wa wípé gbogbo ilẹ̀ Yorùbá yẹnyẹn kò sí ọ̀kan kan nínú ilẹ̀ Yorùbá tó ṣẹ́kù tí ó jàǹfààní mímọ́ nílùú Ìlọrin àmọ́ àwọn tí wọ́n wá ń bẹnu àtẹ́lù Ìlọrin yìí kí ni nǹkan tí ó kù wá kù tí wọn ò fi ní jẹjà wa tí wọn ò sì ní fi ní máa rí ìlápa ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní ara wa nílùú Ìlọrin a'anakumullah اللهم صل على محمد. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الحمد لله رب العالمين. الحمد لله. والصلاة والسلام على أشرف المرسلين. صلى الله عليه وسلم. سيدنا محمد نبي جاه بالكتاب كالشمس في الضحى. صلى الله عليه وسلم. وجاء بالسنة كالقمر إذا تلاها. صلى الله عليه وسلم. من عمل بهما عاش في النور النهار إذا جلاها. ما شاء الله. ومن أعرض عنهما تخبط في ظلمة الليل إذا يغشاها. شاء الله. وعلى آله وصحابه ومن والاه. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akí gbogbo wa ní dédé àsìkò tí a wà yìí. Insha Allah. Nẹ́tíwọ̀kì yìí fẹ́ ṣe bákan díẹ̀ lónìí. Àmọ́ ṣé ẹ ti ń ṣe dáadáa díẹ̀. Wọ́n ti ń gbọ́ wa. Káwọn èèyàn máa bá wa kọ́ bí nẹ́tíwọ̀kì náà bá ti ń dá wa lóhùn àbí tí bá ti ń bàjẹ́. Kọ́lọ́n kó fún wa torí a nífẹ̀ẹ́ kí nǹkan kan bọ́ nínú ọ̀rọ̀ tí a fẹ́ ṣàlàyé lẹ́ni. Insha Allah. Ọlọ́run kó yọ̀ǹda network náà. Àmín. Ọlá Muhammad Rasulullah. Sallallahu alaihi wasallam. Akí gbogbo àwọn ọmọ ìyá wa, akí gbogbo àwọn àlùfáà wa, gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bá àti dákọ̀ wọn àṣàdúà fún wa. Insha Allah. Láti rí bàbá wa ọlọ́lá wa bàlú lọ́rin ká ṣe ṣe yẹ ká tó wíbẹ̀ lẹ́ẹ̀kan sí ká tó wíbẹ̀ lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èdè bàbá wa gbà lágége tòní. Allahu hayatahu. Ọlọ́run bá wa pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Àmín. Wọ́n láwọn ènìyàn Ọlọ́run bàbá wa ní mọ̀sìn gbé tòní bàbá wa lágbàjì tòní bàbá wa lágbára gidoma tòní bàbá wa lókè agodi tòní gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń jẹ́ tòní. Ọlọ́mọsá àjẹ́ kí wọ́n máa jẹ́ òní lọ. Àmín. Kọ́ máa ti jẹ́ wọn di àná nìsín. Àmín. Ọlá Muhammad Rasulullah. Àmín. Gbogbo àwọn ọmọ ẹ̀yà wa inú Islam tí à ń wò wá fi kulli makan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó béèrè mufaddal. Hayyakumullah. Òun ni pé a ti sọ̀rọ̀ nípa ọdún ìjẹsù pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ń kálukú náà sì ti mọ̀ èmi ọ̀rọ̀ pé nìkan ti ẹ̀ lè pòun gbọ́ rí nílọrin so a gbọ́ fi awwal marra níjọ́ tí àwọn ọmọ náà sọ ọ̀rọ̀ náà àyè ti fi ṣe mẹkíyàsù tí a fi wọn bí àwọn sínú àwọn ọmọ náà ti bó ti rí bọ́jú orí wọn ti máa láti wí pé a gbọ́dọ̀ wádìí ọ̀rọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ tó jẹ́ tó dídí ìlú lọ́wọ́ wọn torí pé ẹyọ kan gangan fún rẹ̀ ó ti rọ́ǹgì àbí. bẹ́ẹ̀ ni bàbá. ẹlẹ́ẹ̀kejì ni ti àpáta ti sóbí tí wọ́n ń bọ àpáta àti mú ẹ̀rí wá fún yín náà wípé kò sí ti ń jẹ́ pé à ń bọ àpáta ń lọ ni a gbọ́ rí
ma dhami'na bihadha fi aba'ina al-awwalin. àgbọ̀ lójú ayé àwọn lójú ayé bàbá wa àṣìbánú tàbẹ́. bẹ́ẹ̀ni. èyí wọn náà jẹ́ ọ̀kan. Inshallah. èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ń ṣe dédé ọ̀kan hẹ́n tí kábàrí ní pé wọ́n máa bọ sàárè. ma sami'na bihadha fi aba'ina al-awwalin. àgbọ̀ yẹn wọn náà rí lójú ayé àwọn bàbá wa. innama nahnu nasuru al-qubur. àákàn máa ń bẹ sàárè wò ní. hasba ma warada an nabi sallallahu alaihi wasallam. ní dédé bí anabi wa Muhammad ti gbà wá bó sì ti sọ fún wa. anabi ni qad nahaytukum an ziyarati al-qubur. anabi ní òun ti hánà wa tẹ́lẹ̀ láti máa lọ máa bẹ sàárè wò. fal'ana fasuruha. àmọ́ nísìnyí èmi tí mo sọ pé ẹ má bẹ̀ wò náà ní kẹ́ ẹ má bẹ̀ wò nísìnyí. yóò máa mú ẹ̀yin náà rántí pé ẹ̀yin náà sùn bẹ̀. Inshallah. so ìyẹn ni ká lọ síyára kábàrí àwọn ẹni Ọlọ́run. èyí òun náà já èso sẹ́ra. òun náà tọ́ nínú sẹ̀ríà síyára ọ̀tọ̀ nínú sẹ̀ríà. Inshallah. tẹ̀sígẹ́tì báyìí gbogbo èyí òun náà ti jókòó yé wa pé kò sí pé à ń bọ sàárè bẹ́ẹ̀ yẹn bá sì sìnkú sílé ta nítorí pé ó sìnkú sílé òun ọ̀sà ní bẹ ní ilé rẹ̀ ni àti kó yé wa wípé àná Muhammad sallallahu alaihi wasallam ilé ni wọ́n sin sí. bẹ́ẹ̀ni. Abubakiri ilé ni wọ́n sin sí. Sayyidina Umar ilé ni wọ́n sin sí. so èyí òun náà tún jẹ́ àmà wípé ká sin òkú sínú ilé kò sábúrú ń bẹ. kìí ṣe bọ. ó lè má bá àwọn kan láàmú ó ti yé báwọn àmọ́ dédé ntí àwa rí tá a ṣe kà kìí ṣe àìwá ẹbọ síbẹ̀ ni. ntọ́ o lè tú sí o lè pè ń bídíà kò tún ní jẹ́ bídíà tọ́ra ànábì tí ń jọ̀gá wa gan ilé ni wọ́n ṣe sí. tọ́mọ̀ pé ìhun náà tún jẹ́ tọ́wà wádìí. naam sẹ́wárí nípa tí ń jẹ́ òru. ó ti yé òru lọ́dọ̀ tiwa níyà yìí wọ́n bá ń pè wọ́n ń sọ̀rọ̀ ó lé lọ́dọ̀ wa níyà yìí àṣà ní jẹ́ bẹ́ẹ̀. kò sí ní tí ń jẹ́ òru níyà yìí. Masha Allah. òru a máa wá láwọn nbẹ gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá lòrò wa. sọ yìí tọ́lọ̀ ń bá ní kún ó ti rí parẹ́ báyìí. àwọn gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá òru ń bẹ́ẹ̀ Ìlọrin nìkan iná ni olóró. gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá léegun wa ń bẹ Ìlọrin nìkan ni ò ní eégún. so wọn pe àsọjọ ni pé wọn ní ẹ̀sìn léegun wọn ọkọ ní òru bẹ. àbẹ́yìí tí ń jẹ́ àṣà tí wọ́n ń pè ní òru. àkọ́kọ́ Ìlọrin ó ti bá àwọn multakol ajnas. onírànràn ìran èèyàn ló pàdé nílọrin. náà nílọrin ibi tí onírànràn àwọn èèyàn ti pàdé Haúsá ń bẹ Gòbírí ń bẹ Fúlàní ń bẹ Tápà ń bẹ Yorùbá ń bẹ Bòròró ń bẹ ó ti bá Bàrùbá ń bẹ Bẹ́rìbẹ́rì ń bẹ gbogbo ẹ̀ Yorùbá kódà Yíbò ń bẹ. so kò sí ìlú tí ó papọ̀ sí Ìlọrin. bẹ́ẹ̀ni. ìlú kọ̀ọ̀kan tó wá papọ̀ sí Ìlọrin wípé àwọn fẹ́ wá jẹ àlùbáríkà Sheikh Alimi. ìlú kọ̀ọ̀kan yìí ló ní àṣà tí wọ́n ń lò níran wọn níbi tí oníkálukú ti wá. wọ́n ti ṣẹ̀ wá. ìdí rẹ̀ tó fi já sí wípé Ìlọrin ò ní àṣà ẹyọ kan. ọgbọ́ Ìlọrin ò ní àṣà ẹyọ kan. àṣà Yorùbá ń bẹ ńlọrin àṣà Haúsá ń bẹ ńlọrin àṣà Tápà ń bẹ ńlọrin gbogbo àṣà yìí ló wá papọ̀ wọ́n fi pé àṣà Ìlọrin. so oníkálukú ọmọ wa ṣe àṣà nínú ìran tiẹ̀ láàyè kọ̀ọ̀kan tó oníkálukú bá wà. Yorùbá ó ṣe àṣà Yorùbá Fúlàní ó ṣàṣà Fúlàní Haúsá ó ṣàṣà Haúsá Tápà ó ṣe àṣà Tápà ó ti yé. ó gbogbo kínní yẹn èyí tó bá jẹ́ àṣà tí ọba tako Islam àwọn àáfàá máa dìde fún pé eléyìí àṣà tí ẹ̀yin gbé wá sí Ìlọrin yìí kìí ṣe àṣà tó bá Islam mu innal Islam la yahdimu ma qablahu. naam èyí ò jẹ́ àkọ́kọ́ ìjẹ́ kí wàá ní ìhà tí Islam kọ sí àṣà òun la wá fẹ́ sọ lórí èyí. ó ti yẹ torí wípé al-aada wal-ibada ìta ń pè ní asílù l-ibada ìpìlẹ̀ tí ń jẹ́ ẹ̀sìn
ó ti yé báwọn ìpìlẹ̀ tí ń jẹ́ ẹ̀sìn ó ti yé báwọn mamnu ni haramu ni ti ìpìlẹ̀ ẹ̀sìn kí halali ẹ̀sìn ó tó dé. bitibo. barakallahu fika. àmín. ẹni tí ó bá nílà ká ìkọ́ dẹ̀tílẹ̀ kó sì farabalẹ̀ kò ní gbọ́rọ̀ mi yé. ẹni tó pilẹ̀ ẹ̀sìn ìpìlẹ̀ kìí ṣe ẹ̀sìn Islamu ní wí o ẹni tó pilẹ̀ ẹ̀sìn torí ké kọ́mọ́ mi skóòtì mi kọ́mọ́ sì mi gbọ́ mi ò dá kó sì má wí tí ń wí ẹ̀yìn dákọ̀ Islam ẹni tó pilẹ̀ ẹ̀sìn ó ti yé báwọn haramu ni kọ́bùlà kí Islamu tó wá dé kọ́ wá gbé ẹ̀sìn halali wa ọ̀gbọ́ tí ó túmọ̀ sí pé ó lẹ́sìn kan táwọn èèyàn ń sìn tẹ́lẹ̀ ó lẹ́sìn táwọn ọkùnrin sì ń sìn tẹ́lẹ̀ kí Islamu tó dé Allahu Akbar ebi ó sàn bẹ́ẹ̀ nù Kaaba ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ 360 kìíní kan wọ́n pe òsà sí bẹ́ẹ̀ nù Kaaba iná ní bẹ́ẹ̀ nù Kaaba ni tó yẹ pé ìdílé kọ̀ọ̀kan kọ̀bílà kọ̀ọ̀kan ló ní òsà kọ̀ọ̀kan tó ń kálukú máa ń lè bọ́ mẹ́ ó ti yé wa ṣe mọ̀ pé haramu nù bẹ́ẹ̀ ni bàbá ó ti gbà tí Islam wá dé àwọn ẹ̀sìn tá ń pè ní ẹ̀sìn yìí wọ́n wá di mamnu wọ́n di ti ahaku ńbẹ ó ti yé wa Islam wá dé òun wá jaa bidini Islam wadini salam wadini sahih Islam wá dé ó wá gbé ẹ̀sìn àlàáfíà wá yàní ad-dinul halal ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀sìn halali tó jẹ́ ẹ̀sìn àlàáfíà tó sì jẹ́ ẹ̀sìn tí ń pèpè lọ síbi àlàáfíà. Insha Allah. ìgbà tó wá dé gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ ṣáájú kó tó déhùn ó wá bẹ̀rẹ̀ sí pa wọ́n rẹ́ ó wá ń pa wọ́n rẹ́ ó wá ń pa wọ́n rẹ́ títí tí Islam fi rí wípé òun rí àwọn ẹ̀sìn yẹn parẹ́ tán Islam wá ráyè nápa. Masha Allah. ọgbọ tó ìgbà tá Ànábì múra tí ó lọ lọ́yẹ̀sẹ̀ lọ lè kó gbogbo àwọn òòṣà tí ń bẹ nù Káàbà nígbà ọwọ́ Mákà ní pé faqul jaa al-haqqu wa dhahaqa al-batil inna al-batila kana zahuqa níta Ànábì ń wí nù ńgbà wọnú Káàbà ló bẹ̀rẹ̀ sí kó gbogbo àwọn òòṣà wọn àti gbogbo nǹkan kan Ànábì ń wọnú Káàbà ń kó gbogbo ẹ̀ jáde. wa qul jaa al-haqqu. Ànábì ní òdodo ti dé ẹ̀sìn òdodo ti dé. wa dhahaqa al-batilu. ẹ̀sìn gbogbo ẹ̀sìn irọ́ tẹ̀ ń sìn yí ojú tì wọ́n lónìí. innal batila kana zahuqa. kò síbi tí ẹ̀sìn irọ́ bá dé láyé tójú òní tì Ìsìlámù nìkan lẹ̀sìn tójú òní tì láyé. Insha Allah. so la fi di pé ajogun Ìsìlámù lọ́dọ̀ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. so asilu din o ti asilu din mamnu o ti yé báwọn ìbẹ̀rẹ̀ ẹ̀sìn nta afẹ́ ni kó tó di pé Ìsìlámù tó jẹ́ nta afẹ́ wa dé kó tó parí wa asilu le hada al'ada o ti yé báwọn ìṣe haslu alal alali iná lọ wá iná ló pilẹ̀ sẹ́wọ̀n pé àádá yàtọ̀ fún ìbádà ìgbà tí Ìsìlámù wá dé tó bá àlẹ́ àádá Ìsìlámù pa ìbádàtul awzad ìsìn àwọn ẹbọ òòṣà Ìsìlámù parẹ́ àmọ́ kò pa àádá rẹ̀ nígbà tó jẹ́ pé halali ni so àwọn ìkókò ní sí halali tí ò ní sọ́mọ àlè ń bẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. kò sí halali tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ ní bá haramu kọ̀ọ̀kan ní sàlẹ̀ rẹ̀. kọ́dà bí ọmọ kọ́lé bá wà àrùn màdé rẹ̀. Insha Allah. so àwọn nǹkan tí ó wá dá ńgbà tí Ìsìlámù wá dé ó fi àádá arọ́bù kalẹ̀ ó wá yọ àwọn èyí tí ó dá tọ́mọ yìí pé eléyìí ó bá ìwà jọmọlúwàbí mu eléyìí ó bá làákàyè mu inú àṣà eléyìí kò dá ká pé ọmọlúwàbí kan ní òwì gẹ́gẹ́ bí kí ọmọ kọ́ máa súpó ìyàwó bàbá rẹ̀ stepmother rẹ̀ inú àádá ni ọgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ qabla maji il-Islam bí kí la tó ń pè nikahu sigar o ti bá nikahu sigar trade by barter ọ fún ọ ní ọmọ rẹ̀ ń fẹ́ èyí tó fi fún mi ń sàdáàkì mọ́ ìlẹ̀ sàn sàdáàkì èmi náà ó fún ọlọ́mọ tèmi náà kí wọ́n náà fẹ́ padà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀
wọ́n máa fi ọmọ jàrọ̀ síra wọn kò ní di sàdáàkì kò ní di nǹkan inshallah islam parẹ́ ọgbọ́ ayakumullah so àtàwọn omi bẹ́ẹ̀ tí islam parẹ́ ó wá fi àwọn àṣà kankalẹ̀ nínú àṣà nínú àádà tó bá pẹ̀lú àwọn alárúbáwá inú àṣà tó fi kalẹ̀ òun ni nìka tá à ń ṣe yìí gan akidu nìka tá à ń ṣe yìí igi tá à ń so yìí tá a ṣe yìí nǹkan tá a jòkó tí ilé fámìlì ọ̀wà títọ̀ wọn wà tá a jòkó lẹ̀ tá a so igi ni wọ́n ti ń ṣe kí ìsìlámù tó dé. a tún gba sàdáàkì wọ́n ti sàdáàkì tá ń gbà ni wọ́n ti san sàdáàkì ní lárúbáwá kí ìsìlámù tó dé. Allahu akbar. ló fi jáde pé ńgbà tá ànábì ó fẹ́ Khadija ẹlòmíì lè máa béèrè pé ńgbà ànábì ó fẹ́ Khadija ṣé wọ́n san sàdáàkì bẹ́ẹ̀ ni Abu Tọ́líbì ló bá ànábì san sàdáàkì rẹ̀. inshallah. mo ti sọnù àwọn ọ̀rọ̀ yìí kódà àwọn ṣe akidu nìka fàndé Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀kọ́ gbogbo ìyàwó tá ànábì fẹ́ ó fẹ́ pẹ̀lú pé ó ṣe àkàdílérí gbogbo wọn ni. kútúbà ọjọ́ náà sì ń bẹ lákọọ́lẹ̀. wọ́n yìí ṣe kútúbà wọ́n sì ń bẹ lákọọ́lẹ̀ kútúbà tí wọ́n fi ṣe kútúbà nàbí ìsìlámù yìí sì déngbà náà. ẹ tún jẹ́ oyé wa kékeré ṣe mùsùlùmí ló ṣe kútúbà náà. mọ̀kẹ́ tó wá ṣe mùsùlùmí yọ dabarakallahu fi. àmín. Waraka bun Nawfal. inshallah. òun ló dúró fún wàlíyù Khadija òun ló dúró fún pẹ́rẹ́ǹtì. torí ẹ̀gbọ́n ní jẹ́ fún Khadija so wọ́n lọ tọrọ ìyàwó Khadija bí wọ́n ti tọrọ ìyàwó wọ́n sì fún wọn ní ìzìní tálùkùrá ní fankihuhunna bi idni alihinna ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn ará ilé wọn wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ìgbà tálùkùrá tí ìsìlámù dé ìsìlámù lọ dàbẹ́. ó tún ẹ̀ ń dọ́sí ẹ̀. ọmọ kíkó tá ń kó àádà ni àwọn alárúbáwá tí wọ́n bá fẹ́ kó ma wọ́n pẹ̀ràn wọ́n máa pa ẹran àkíkọ̀ fún ọmọ kó tó di pé ìsìlámù dé. kì í ṣe ìsìlámù ló gbé wá. ìsìlámù kan ló gbé wá àṣà ni ìgbà tí ìsìlámù dé ní ìsìlámù ní àṣà yìí ń da yìí ń da wọ́n ti sọ ọmọ ló kọ́kọ́ wọ́n ti ń sọ Abdullahi ní bàbá anabi fi ń jẹ́ Abdullahi ká anabi ó tó dé. kẹ́ ẹ pa anabi lọ́wọ́ tún bàbá rẹ̀ sọ ń gbà bàbá rẹ̀ kú tátà anabi wá dé lọ́wọ́ tún bàbá rẹ̀ sọ ká anabi ó tó dé ní Abdullahi wa. Allahu akbar. o to understand. ayakumullah. so inú àwọn orúkọ tí wọ́n ti ń sọ kí ìsìlámù tó dé àwọn orúkọ kan ń bẹ tọ́já sí wípé anabi ó yí padà bí Abdul Uzza eléyìí ọ̀dà Abdul Shamus wọ́n máa jẹ́ báyìí Abdul kìnìkan wọ́n máa jẹ́ Abdulrahman wọ́n máa jẹ́ gbà wọ́n máa jáwò èyí tí ó bá da yọ̀yọ̀ èyí tó bá da yóò fi kalẹ̀ yóò fi rinlẹ̀ inú ti ń jẹ́ àṣà náà inú àádà kọ́dà jẹ́ rán létí àdísì kan tọ́já sí wípé àmọ́ ká tá ànábì ní unsur akhaka nana ọmọ ìyá rẹ lọ́wọ́ nù àdísì ànábì ní sọ̀límán aw mazluman ó ṣàbòsí fún yẹn ni àbí wọ́n ṣàbòsí fún ràn án lọ́wọ́ o wọ́n yàn jẹ ní àbọ̀yàn yẹn jẹ ànábì ní ràn án lọ́wọ́ àwọn sàábé wá bí ànábì wípé ẹwù nǹkan àwọn sàábé torí gbogbo àwọn sàhábà kìí pé gbogbo wọn náà ni wọ́n jẹ́ ìran ànábì ìran Quraysh gbogbo wọn kọ́ so àwọn ìran mi ń bẹ tí èsì ìran Quraysh àwọn tí wọn wá mà nípa ọ̀rọ̀ tá ànábì sọ yìí wọn understand ọ̀rọ̀ náà wọ́n ní kéfà wọ́n ní adana nzuruhu masluman agbọ́ wa ànábì tó ní àrùn ẹni tá ṣàbòsí fún káràn lọ́wọ́ akéfà náà nzuruhu zalima bọ́n bá ẹni wọ́n bá tún wá ṣàbòsí fún yàn tó yàn jẹ o tún wá dé àtúnrà òun náà lọ́wọ́ àwọn òrùkọ ẹni tí wọ́n bá ṣàbòsí fún nìkan láràn lọ́wọ́ ni. ká gbà kúrò lọ́wọ́ yàn jẹ. ká gbà kúrò lọ́wọ́ yàn jẹ zàtún ẹni tí yàn jẹ lọ́wọ́ ànábì ní ta'khusu fawqa yadayhi ànábì ní ẹ dì lọ́wọ́ mú ẹ sọ fún òun pé ọ gbọ́dọ̀ ṣàbòsí fún yàn mọ́ ayé alábòsí yìí da ìgbẹ̀yìn alábòsí yìí da alábòsí yìí ó lè láàárọ̀ ọlọ́sàn àmọ́ kò ní lálẹ́ mọ́sàbòsí mọ́ tó ń tọ̀ wọ́n bá fi lè jáwọ́ ọ̀ràn lọ́wọ́ nù òjò ṣàgbákò. Allahu akbar. sẹ́wárí àdìsí tí mo sọ yìí ó ti yẹ báwọn kì í sọ̀rọ̀ ànábì. ọ̀gbọ́ ànábì ọ̀rọ̀ tí mo sọ yìí unzur akhaka zaliman aw mazluman ó ti yẹ báwọn gbólóhùn ní tí mo ra wí yìí undur akhaka zaliman aw mazluman tó àwọn pàdé sànàbì àmọ́ kìí sànàbì lónìí àwọn ìran Kùrẹ́ṣì ní àṣà wọn inú tí wọ́n fi máa sọ̀rọ̀ láàrin ara wọn ni slogan àbí kílẹ̀ máa pè slang wọ́n ti lè lóhun slogan náà ó ti máa slogan yẹn àwọn Kùrẹ́ṣì ní máa lò ó ànábì dàgbà bá ọ bá ọ̀rọ̀ òun lẹ́nu àwọn bàbá rẹ̀ tí wọ́n lò ó ni àwọn Kùrẹ́ṣì àwọn náà máa lọ àwọn Kùrẹ́ṣì máa pé unsur akhaka zaliman aw mazluman so àmọ́ lápá ànábì gbọ́ yí ọmọ túmọ̀ ń tọ́fà ńgbà tó yẹ pé ọmọ bí wọ́n bínú ẹ̀ ni
náà fi wá bí pé kí ni túmọ̀ ẹ̀ lọ́wọ́ ni àìtúmọ̀ rẹ̀ táwọn bàbá àwọn fi máa pa tó fi máa sọ̀rọ̀ yìí ni pé ẹni tó bá jẹ́ alábòsí ó gbà lọ́wọ́ mú òun níjọ́ sàbòsí mọ́ tí ó bá ti sàbòsí mọ́ ó ti ṣèrànlọ́wọ́ fún òun náà nu ó ti yẹ báwọn torí kò ní òun níjọ́ orí bíi sàbòsí bèlè tí ó jìyà lọ́dọ̀ Ọlọ́run ìgbà tá ànábì dé ànábì náà ń lo àṣà yìí asani slangi ni asanu ni torí àṣà máa ń bẹ nú ọ̀rọ̀ àṣà ti máa ń bẹ nú sẹ́ ní sì máa ń bẹ nú sí. Inshallah. Hayyakumullah. Ọ̀kan nù. Kọ́dà àṣà ń bẹ nù múra. Kọ́dà ń bẹ nù múra lásà. Hayyakumullah. Tòró níbi lárúbá náà ti múra tiwọn. Bẹ́ẹ̀ni bàbá. Náà ṣé wàá rí àwọn èèyàn wa pírọ́blẹ́mù tá a ní torí pé àwọn àṣà tá à ń wí inú àṣà lọ́dọ̀ tiwa níyà yìí àwọn lémi ń bẹ tọ́já sí wípé nílọrin yìí tọ́jẹ́ pé tí wọ́n bá bímọ wọn ò ní tíyàwó wọn bá bímọ wọn à ní lomi gbóná fi bara olómi tútù ni wọ́n pè wọ́n. Omi tútù làwọn fi wẹ̀ omi tútù ni ọmọ jòkólé omi tútù ni ọmọ fi ba inú rẹ̀ kò ní fomi gbóná bà. Nínú àṣà ìdílé kan nù. ń bẹ nínú àṣà ìdílé gbogbo èyí ń kọ̀tàkù Islam kò sí ń tọ́kàn Islam pẹ̀lú pé olómi gbóná àbó olómi tútù ó ti yé báwọn èyí tó bá wù ọ ní olò bó sì wù kó fara ẹlẹ́ bó sì wù ọ fara ẹlẹ́ ọmọ lò kí lọ́kàn Islam pẹ̀lú èyí ń èyí ń wòye ṣe àṣàtẹ́tù máa pé àwọn kan tó lómi tútù kúfùrù kí lọ́kàn kúfùrù lómi tútù àtomi gbóná ń bẹ nínú àṣà tó jẹ́ pé ẹlòmíì tó bá bímọ àtẹ́ni ọ̀jẹ̀ nídìílé tiwọn ìran tiwọn àtẹ́ni wọn jẹ àtẹ́yẹn epe tọ ẹni ọba ti bí máa ń lé wa o àtẹni ọmọ jẹ o kò sí ń tọkàn ìsìlámù pẹ̀lú èyí o kò gbọ́dọ̀ jẹyọ wọ́n gbọ́dọ̀ jẹyọ kò gbọ́dọ̀ jẹ nǹkan kan kò sí ń tọkàn ìsìlámù pẹ̀lú èyí o ó yẹ ṣe kọjá sí wípé ní bí sísítẹ́ẹ̀mù tí wọ́n ti rí tí n bá ń jẹ àtẹ bóyá ó ní àǹfààní kan tí ó ṣe fún ọyàn rẹ̀ tọmọ ọ fà lára rẹ̀ ọgbọ́ àwọn ló yé èyí wọn ètí ìdẹbọ tọ́rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wípé àwọn àṣà lérè àwọn orò òdílé àwọn kì ń orò ni wọ́n máa pè é torí wípé àwọn Yorùbá tí ń bẹ ńlọrin ńgbọ̀ yẹ pé orò làwọn máa pè é nílùú tiwọn ni wọ́n fi ń pè é lóró àmọ́ tí ń jẹ́ gẹ́gẹ́ là ń pè ní àṣà torí táwa mà lóró ni tí wọ́n máa gbé tí wọ́n pè wọ́n jáde wọn èèwò orò nù ni àmọ́ yíyà yín àṣà ni kéèyàn jẹ àtẹ kọ́ má fi yọ̀ sí bóyá láǹfààní tí ó ṣe fún ìyá ọmọ kó tó wá lè pè é ní pé haramu ni pé ìsìlámù ò faramọ́ àfi kọ́ dọ́dọ̀ wọn kọ́ ọlọ́kọ́lọ́ lè wádìí pé kí ni ìtumọ̀ ẹ̀. lórí tẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀. tó bá yẹ pé nǹkan fún wọn lẹ́sìn bá wá jọ mọ́ ní tí ìsìlámù ò faramọ́ ni innal islam la yahdimu ma qablahu hadha la yaliqu bil islam. ilé yóò kò ní bàtà pẹ̀lú islam. ní bàtà pẹ̀lú islam. àmọ́ kọ̀ọ̀kan máa wo lókèrè kọ́ máa dájọ́ rẹ̀ bígbà tí ọ̀sẹ̀ díẹ̀ ni ti ń fojú díwọ̀n ọ̀n fojú díwọ̀n gàrí lókèrè lónìí. láì yọ agoloti. láì yọ agoloti. so inú àṣà nílẹ̀ yìí òun ni pé wọn ní bóbìnrin bá fẹ́ wọnú ilé níjọ́ òun tóbìnrin bá mú ìyàwó bọ̀ wálé yóò wá dúró ní ẹnu ta kó tó wọlé wọ́n dọ̀mí tútù lẹ́wọ̀n wà ní kó tẹ omi tútù ó ti yé báwọn. so èyí òun náà àṣà ni ọgbọ́ èyí òun náà ò tí ì bọ́ kú ònú àṣà kò sì tí ì wọnú ẹbọ kèé ìṣòro àfi tá a bá béèrè wípé ìtumọ̀ rẹ̀ kó wá dà tí ó bá jẹ́ tútù yóò kú ni èyí òun ìsìlámù faramọ́ yìí àkídà tí ò dànù àmọ́ tẹ bá sọ wọn ni kọ́kọ́ tẹ̀lẹ̀ tútù wọn nítọ̀ kó lè tútù ní gbogbo nǹkan ọmọ jẹ́ wọ́n fi ṣe èyí òun yẹn sàbúrú so àmọ́ o ní báyàwó bá ń bọ̀ wá kọ́kọ́ sákò ńlé kíyàwó ọmọdé bá ńlé gbogbo èyí wọn kàn máa fi ṣeré ń jọ̀hún ni wípé kó dé báyàwó rẹ̀ nígbà tí ìyàwó bá wá dé ọkọ ẹ̀ṣẹ̀ wá dé yóò wá bá nǹkan rẹ̀ ní tuntun fún rẹ̀ nígbà táwọn obìnrin wà tuntun nu gbogbo èyí wọn náà kò tí ì takò nǹkan kan bẹ́ẹ̀ ni bàbá torí wọ́n yìí ní ṣe kò tí ì tẹ́ bọ̀ nǹkan kan bẹ́ẹ̀. Inshallah. so ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń ṣèyàwó àwọn tọ́já sí wípé
ìran wọn bóyá àwọn ìran pẹjapẹja ni bí arú àwọn tápà alápèjúwe àwọn pẹjapẹja wọn máa ń ṣèyàwó wọn wá sin ẹja sínú ọ̀pá wọn wá na ọ̀pá sókè wọn máa ṣẹja èyí wọn máa fi jó kọ̀ọ̀sá burú bẹ́ẹ̀ tí wọ́n ń ta ara wọn nù. ẹ̀yin tẹ́yìn náà bá ń ta màlúù fábìlì yín ẹ̀yin náà gbé màlúù kọ́rùn abẹ́ ń tàgbò kì í ṣẹbọ ń bẹ̀ èyí wọn ò túmọ̀ kí wọ́n ń bọ ẹja bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tọ́ra àwọn alárúbáwá náà ní àṣà tiwọn èyí tí wọn ò fi ilẹ̀ tí ìsìlámù lè yìí dà tí ó bá ti bẹ́ bọ́ lọ èyí tí ìsìlámù ní eléyìí ọ̀dà iyọ̀ yìí kù ń bẹ̀ so yọ máa wá wà pẹ̀lú àwa náà èyí tá a bá rí pé eléyìí ọ̀dà iyọ̀ kù ń bẹ̀ bí kún ní bí ìyàwó bá dé wọn ní kọ́ gbálẹ̀ kọ́ lọ kí àtàn kọ́ lọ lè ọgbọ èyí hùn ìsìlámù èmi ò ṣòro kan sí èyí hùn ní kíá lọ́dọ̀ tí wọ́n yà yìí wọn ò tiẹ̀ gbọ́ rí. So inú àṣà wa inú àṣà ó rí pé nísìnyí wọ́n ń ṣe kíní kan nísìnyí inú àṣà tó wà ń lọrin òun ni tí wọ́n bá fẹ́ ṣe ìyàwó wọ́n ń ṣe kíní kan ẹ̀ná pàtì àbí nǹkan bí ẹ̀ná ọ̀rọ̀ kan àṣà wọn bí àṣà àwọn Fúlàní Haúsá bí nǹkan kan òun ló ní àṣà ni gbogbo kó wá náà sì rí pọ́ da nkálukú gbà ẹ̀ná pàtì wọn bí ìgbà tí yẹn ń ṣe ìyàwó náà ni NPP preparation for marriage náà ni wọ́n kọrin orin àṣà wa wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lu kéńgbé wọ́n mú ẹ̀wòrú fúra wọ́n gbé fúra wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbogbo ń gbà pé Fúlàní fúra náà ní Fúlàní mu àti wàrà fúra de nùnù ayé bẹ́ẹ̀ kọ́ kọ́ wá sí àṣà kan nílẹ̀ yìí tó mú ẹbọ lọ́wọ́ nínú àṣà tá à ń ṣe yà yìí ìsìláàmù sì fi àyè lẹ̀ fún àṣà náà kátó wá lè máa wípé irú àwọn nǹkan yá ẹbọ ni abẹ́bọkọ́ pàápàá jùlọ láti sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwa àfà téyìn ó gbé òkèèrè tó máa wo nǹkan àbórí information kan wípé wọ́n ń ṣe báyìí ìlú kan tó wá sáré máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ìlú náà wípé níta ń ṣe ẹ̀ ń wá kèfèrí ìlú yìí wọ́n fẹ́ ká padà sí nǹkan mẹ́ta tí yẹkínu mẹ́ta tálùkùránì gbé wá fún wa. ọgbọ́ níta ń pè ní yẹkín òun ni àrídájú àrídájú mẹ́ta yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni ilmul yẹkín àfa ẹni tó bá jẹ́ mujtahid tó jẹ́ dáì tó fẹ́ ṣiṣẹ́ dáwà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ tí wọ́n ń pè ní ilmul yẹkín kó sì mọ̀ tí wọ́n ń pè ní ainul yẹkín kó sì mọ̀ tí wọ́n ń pè ní haqqul yẹkín. Insha Allah. Ilmul yaqin ainul yaqin wa haqqul yaqin bẹ́ẹ̀ ọba ti mọ bí mẹ́tẹ̀ẹ̀ta yóò ọba ti jòkó sí yàn la o ti yẹ wa ọkàn mọ onímọ̀ ni ọ wà dómùgọ̀ ọ dà láì màkàn torí pé ó ti dájọ́ mi lọ́kànkan wọ́n bá fi nǹkan wọ́n hàn mọ́ ni mo túbà yẹn màkẹ́ báyìí ni èyí rí dáadáa tẹ́lẹ̀ ni so ilmul yaqin mufaddal òun ni kí èèyàn gbọ́ wípé wọ́n ń bọ òòṣà ńlọrin kéèyàn gbọ́ ìyẹn gbọ́ pé wọ́n ń bọ òòṣà ńlọrin gẹ́gẹ́ bí ìtọ́ wa pé wọ́n dákọ̀ òòṣà mẹ́ta tán bọ́ lọ́rin ọ wá dákọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ilmul yaqin nù àmọ́ kò tí ì dé ilmul yaqin àfi kọjá sí pé ẹni tó sọ̀rọ̀ yìí ó jẹ́ ẹni tó jẹ́ onímímọ̀ ó ti yé báwọn akhbaraka man tasiku bihi ẹni tó gbé ọkàn lé man tasiku bihi bisidikihi ẹni tó ọmọ pé olóòótọ́ èèyàn ni fún ọ kò é sọ̀rọ̀ kọ́ parọ́ rí lọ́wọ́ ni wọ́n àwọn bọ̀ wòsàn níbi báyìí tí wọ́n mọ̀ pé ò tí ì débẹ̀ àmẹ́ni tó sọ̀rọ̀ yìí ẹni tí ì parọ́ ni ilmu yaqin lónìí o ìmọ̀ àmàdájú nù tọ́rẹ́ ẹni tó sọ fún ọ ẹni tí ì parọ́ ni tó mà ní. tọ́ba rí wọn ò tí wàá gbọ́dọ̀ dájọ́ sọ́mọ pé tó mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ lódodo yẹn ni kì í parọ́ fún ọ ò tí ì gbọ́dọ̀ wá wí toro ṣe ti kọjá pa kọ́kọ́ ọ̀rọ̀ tí ọkọ palẹ yìí tó sọ fún wọn. ọgbọ yọ ẹsẹ wa pẹ lẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní ainul yaqin ọwọ ni a wọ́n bọ òòṣà ńlọ ni wọ́n bọ òòṣà ńlọ níbo ni wọn kò èso bí wọ́n máa bọ ọkùnrin àwọn máa bọ a èso ńlọ ni o jáde bẹ bẹ́ẹ̀ ni ọwọ adé bẹ ọwọ àjòkó ńlọ ni ọmọ wa lọ bẹ ní everyday at least ó lóṣù kan ibi wọ́n bá ń bọ nǹkan túláàsì láàrin oṣù kan wọ́n gbọ́dọ̀ dé bẹ àbí wọ́n ń bọ sàárè láàrin oṣù kan ọmọ wa wá wọ́n máa mú ọ káàkiri níbo lẹ́nà tí ń bọ̀ ọ̀hún. àwọn wo ni ń bọ̀.
òun ni ainul yakin àyè dájọ́ pẹ̀lú ilmul yakin nìkan àfi kí ainul yakin ó tẹ̀lé orí bí n ti ń sàlàyé yìí. bẹ́ẹ̀ ni bàbá ń yé. ọ̀rọ̀ mímọ̀ ni o kì í sọ̀rọ̀ mímọ̀ ni bó sì ti rí nu ni bí mujtahidu sì ti gbọdọ̀ rí nu ni ni wọn ò fi ní pè ọ́ lókùrọ́ torí tó o bá sọ̀rọ̀ mi ń jọ mi ọ̀rọ̀ rí o ní wúlò mọ́ wọn wà ní ẹ má da lóhùn jáde bẹ́ẹ̀ náà ló ní wọn ń bọ̀ òkè ńlọ níjọ́ níta débẹ̀ tá a bá nǹkan kan níjọ́ tó o bá ti sọ̀rọ̀ fàtúwà bọ̀ sọ̀rọ̀ mímọ̀ wọn ò ní gbọ́ mọ́ wọn ò ní rọ́lọ́ pa. Masha Allah wọn wàá kàkún bàbá sọ. wọn wàá kàkún wíwá àti yẹn ń ṣe tíátà. La ilaha illallah. so to understand. Ayakumullah. Onímímọ̀ kì í ṣe bẹ́ẹ̀. ok nígbà wàá rí báwọn tó bá wá rí. téèyàn rí ilmul yakin. sábà pé ó ti ainul yakin. ọ ni ok sobire ok ṣé òkè tá máa bọ ni ok lápèjúwe ọlọ́run ò ní járí lọrin ọlọ́run ò ní járí o ọlọ́run ò ní járí o ọwọ́ bá àwọn kankan bẹ́ẹ̀ bí àwọn àjẹkù nǹkan tí wọ́n dà síbẹ̀ síbẹ̀ dúró ibẹ̀ tán da epo síbẹ̀ ibẹ̀ tán da kíní síbẹ̀ ibẹ̀ rí gbá ń bẹ̀ ibẹ̀ rí nǹkan kan ń bẹ̀ ibẹ̀ rí pèsè ń bẹ̀ ibẹ̀ rí gbogbo ẹ̀ o ti ní ainul yakin nu orí inú wàláhì o ti gbọ́dọ̀ dájọ́. tòun ti bẹ́ẹ̀. tó bá jẹ́ àfa òní mímọ̀ bí n ti ń sọ yọ gbọ́dọ̀ yí ọ ọ tí gbọ́dọ̀ dájọ́ ó ti bá wọn tó fi wá rí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ń pè ní hakul yakin hakul yakin ni pé ọba aṣára ó ti bá wọn dhalika shay bi nafsik ó ti bá wọn atatuba aṣira bi nafsik bá aṣára ó ní ó rí life mo bá aṣára ni ó jẹ fún ọ ọba aṣára rẹ ó wò life ọ ni ijó ni wọ́n ń ṣe toro ṣeéṣe kó jẹ́ pé àwọn nǹkan tí wọ́n kó síbẹ̀ ni bóyá fíìmù ni bóyá àwọn kan ni wọ́n sáré lọ lé pípẹ́ rẹ̀ síbẹ̀ torí kí wò ó lè bá a fi rí lóòótọ́ ọ wà ní wàtàn ìjọba yẹn máa bọ̀ ìjọba dédé báyìí ẹ máa bọ̀ wá ẹ bá wọn tí wọ́n máa ṣe lọ́wọ́ tó bá rí kẹta tó bá fojú ara rẹ̀ rí gan-an hakul yakinu lọ́wọ́ rí wọn ìgbà wọn lóòótọ́ wa sọ yìí pé ẹbọ lẹ́ ń ṣe yìí ń tẹ̀ ń ṣe yìí ọ̀dà. Masha Allah àmọ́ kì í ṣe kó jòkó ńlẹ̀ rẹ̀. àmọ́ kéèyàn wà ń bì kan kún wa ni wọ́n ń ṣe nǹkan bì kan kéèyàn wá sáré sọ lé nẹ́ẹ̀tì. ilmul yakin nìkan ló ní eléyìí tún wá tá a tún wá ń sọ̀rọ̀ lérí ẹ̀ yìí kò tún wá di ilmul yakin tọ́ra àwọn tó sọ̀rọ̀ yìí gan àwọn gangan fúnra àwọn ètí dé marhala tí. a pè yín wọn ní nisful yakin nínú ni barakallahu fik ya mufaddal so kò tí ì rí àwọn yìí gan wọn ò mọ̀ láti gbọ́dọ̀ ní ainul yakin àti wa hakul yakin so kele yọ máa jẹ́ ìrántí àti ìsítí àti ìfikún mímọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹni tí Ọlọ́hun ṣe dáwà tí ń pèpè ẹ̀sìn láti wí pé àyè fi ilmul yakin dájọ́ àyè sì fi ainul yakin dájọ́ ó ti bá wọn ata tẹ̀líha hakul yakin. títí hakul yakin èyí tí wọ́n gan rí fúnra rẹ̀ tó sì mọ̀ fúnra rẹ̀. ata yẹliha. tí ó fi wá tẹ̀lé bẹ́ẹ̀. ata yẹliha hakul yakin. kí mẹ́tẹ̀ẹ̀ta ó pé tó bá ti pé sí ọlá tó ti rí báyìí ìgbà wọn ló tó lè ṣe isdaru fatwa lórí irú nǹkan yẹn tí o to understand. àmọ́ èmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ànábì tọ́lọ́run rán sí wa tọ́jà ànábì wa ẹnìkan tó lè sọ fún wa wípé n tà ń ṣe ọ̀dà àbí kó lè sọ fún wa pé bí lọ́ọ̀rí ti rí tọ́ yẹ pé ìmọ̀lẹ̀ ló pilẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ nísìnyí bẹ́ẹ̀ dòní kò sókùn kò kankan lẹ̀ àtàlíyà o. bẹ́ẹ̀ ni bàbá. bẹ́ẹ̀ yẹn bá wọ́ bá ń bọ̀ gbogbo olùtọ́ bá dé yà yín atẹ́gùn tí ó fẹ́ lù ọ́ yàtọ̀ fún gbogbo èyí tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀. ojú rẹ̀ ó sì máa rí nǹkan kan tí ń jẹ́ mọ́lẹ̀ tó rí rẹ̀. kọ́lá tó ń gbé bọ̀ gan ó sì dì mọ́lẹ̀ mọ́ lọ́wọ́ nílọrin bọ́lọ̀ ń ti sílùú wa nù ni. bẹ́ẹ̀ yẹn bá gbé mọ́lẹ̀ kúrò ń bí yóò sì tún tàn mọ́lẹ̀. yóò tún tàn mọ́lẹ̀ bí ó dé. Masha Allah. so bí mọ́lẹ̀ ń ti wá rí yìí kẹ́nìkan tún wá rí pé òòsà kan àbẹ́bọ̀ kan bẹ ní Ìlọrin kíní òun lé. ọgbọ́ a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ànábì tọ́lọ́run rán sí wa ọ̀gá wa ànábì dáa púpọ̀ ju gbogbo àwa tá a là ń ṣe tiẹ̀ yìí lọ. Masha Allah. àwa tá a là gbèsè rẹ̀ dání wàláhì àdàbí ànábì. bẹ́ẹ̀ ni bàbá. ànábì kì í parọ́ ànábì kì í bù mọ́yàn ànábì kì í jalè ànábì kì í lẹ irọ́ mọ́yàn ànábì yẹ sálásejù kì í sálábòsì. Masha Allah.
ok ẹ wọ ìfẹ́ tá ànábì ní sí wa àtọ́jú kòkòrò tó ṣe wa sallallahu alaihi wasallam ẹjọ́ tí Ọlọ́run sọ àyà kalẹ̀ pé wala zawfa yu'tika rabbuka fatarda ẹjọ́ tí àyà náà sọ kalẹ̀ fún ànábì Muhammad oníkìlá ànábì wí na'am ànábì ní Ọlọ́run ní wala zawfa yu'tika rabbuka fatarda èmi Ọlọ́run ó padà fún rẹ̀ ànábì ní ti yọ nínú tó bá dal kiyama ntí fún ọ tínú rẹ̀ ó dùn tí ó yọ nínú tó bá dal kiyama yọ nda rẹ̀ fún ọ pé àdéhùn nù ni bẹ́ẹ̀ ni baba ànábì wa sọ fáwọn sàhábà wípé wallahi la ardo ní yọnu sí nǹkan kan tọ́lọ̀ ń bá fún mi àdéhùn tọ́lọ̀ ń bá mi ṣe wípé òun ó fún mi ní nǹkan tí ó dùn mọ́ mi tí yọnu sí ó ní la ardo ó ní yọnu sí nǹkan kan tọ́lọ̀ ń bá fún mi tó bá dal kiyama wa wa'idun min ummati fin nar la ilaha illallah ọ̀lẹ́ kàdísì ànábì ni gbogbo tí Ọlọ́run bá lè wù kó fún un bóun bẹ rí ọ̀kan nínú àlùmọ̀ wọn ànábì nínú náà ànábì nínú wọn ò ní yọ nínú wọn ò ní dùn la ilaha illallah àdísì ni ọ̀lẹ́ wa ìfẹ́ nù bá bẹ́ẹ̀ ni gbàtà yà sọ kàrìkì wala sawfa yu'tika rabbuka fatarda Ọlọ́run ni mo bọ́ ọ̀sàdéhùn èmi Ọlọ́run wọn padà fún ọ ní nǹkan tí ó dùn mọ́ tó yọnu sí pàápín ntí ó dùn mọ́ ọba dàl kìyàmà ànábì wa ń sọ fáwọn sàhábà pé àdéhùn tọ́lọ̀ ń bá mi sí ni àmọ́ wallahi la ardo wa wahidun min ummati fin nar ní yọnu sí nǹkan kan tọ́lọ̀ ń fún mi wá fún mi lálẹ́ kìyàmà kí n wá rí ẹnìkan kọ́ máa wá wọnú ná inú òjò ẹ̀ inú àlùmọ̀ mi tí ń kírun lẹ́yìn mi tí ń gbàwẹ̀ lẹ́yìn mi tí ń ṣe tèmi kọ́ wá wọná. masha Allah. gbà tá ànábì wa wí báwọn èyí tá a wá ń ha iná fúnra wa bí ìgbà tí a ha bisikíìtì. ẹlòmíín ha náfa ó tún ha fún babẹ. bẹ́ẹ̀ ni so èyí òun àdìsí yẹn náà èyí òun náà jẹ́ àmọ̀ pé ànábì ọ̀ dàbí wa bá ànábì bá dàbí wa ni gbogbo àlùmọ̀ tá à ń bẹ lóde lónìí oníṣẹ́ni tí wà àlìjánà yóò ti tilẹ̀kùn àlìjánà gbẹ yóò ti ní kọ́ lọ́hùn ó ti kọ́dà ànábì tún ní hayati khayrun lakum àdìsí kan tún nù ni ànábì ní ìgbé ayé mi tí ń bẹ pẹ̀lú yín ó máa lóore fún yín o ó ti báwọn tahduzun àbí wa ahduz lakum ẹ̀ ń sọ̀rọ̀ èmi náà ń bá yín dámọ̀ràn èmi náà ń bá yín dámọ̀ràn ànábì wa ní wa wafati khayrun lakum tẹ́ ń bá tún lọ tán ikú mi òkú mi gan tún lóore fún yín ànábì ní tu'radu alayya a'malukum gbogbo iṣẹ́ tí ẹ̀yin àlùmọ̀ ń bá ṣe gbogbo ẹ̀ ni wọ́n kó wa bá mi kó tó kó lọ jíṣẹ́ fọlọ́hún làwọn màláíkà ọkọ̀ kó ya bí kábàárì ohun tó ń wá tó ya Rasulullah a'malu ummatu rẹ̀ ni iṣẹ́ àwọn àjọ rẹ̀ ni ó ti bá wọn ànábì ní fama wajadtu fi khayran hamidullah èyí tí n bá rí pọ́ dánú sẹ́tẹ̀yìn àlùmọ̀ ń bá ṣe é sì dúpẹ́ pé alhamdulillah ẹ máa kó lọ mo dúpẹ́ àwọn àjọ mi náà ló ṣe yìí mo dúpẹ́ àwọn náà wọ́n ń lọ ní hajj tí wọ́n ṣe gbogbo yìí hajj wọ́n sì dá lọ́dún yìí mo dúpẹ́ àwọn náà kírun yá irun wọ́n sì dá àwọn náà gbàgbé ànábì ní mo dúpẹ́ ànábì ní fama wajadtu fi sharran èyí tí n bá wá rí ọgbọ́ èyí tí n bá rí wípé kò da tó kù díẹ̀ káàtó istaghfartu lakum àdéhùn tá ànábì tó sẹnu pé èyí tí bá rí kó kù díẹ̀ káàtó nù tẹ̀ ń ṣe tán bá kó lọ́dọ̀ mi kí wọ́n tó kó lọ èyí ti gbà yín lẹ̀ wájú Ọlọ́run nígbà yín tọrọ àforíjì tó ó di di ọ ẹ rí pé lídà nù ni ẹni ó tó sí nù ni masha Allah so ńgbà tí wàá di mùsùlùmí tó yẹ pé ìsìláàmù la jòkó ti gbogbo ẹ kẹ́ni kó tó máa nájú wo pé ṣé ẹbọ ń bẹ mẹ́wọ̀n àyè nájú wo ẹbọ tọrọ ẹbọ máa fira rẹ̀ hàn ni bẹ́ẹ̀ni kò nídìí à ń nájú wo kò nídìí à ń kẹ́fín sẹ́bọ ní máa fi rẹ kọ́dà bá a ti ń sọ yìí nísìn gbọ́dọ̀ máa ká máa lè wo yàrá ẹ máa wo yàrá nkálukú gbogbo lọ ní ọ̀yá ẹ máa wọlé nkálukú ebi tẹ́ bá ti bá ọ̀sà àbẹ́ bá bá ẹ bọ́ ẹ máa kó jáde ìsìlámù kọ́ kó tó fìrán lè yín òun kó tó fìrán nù ni masha Allah ọgbọ́ ayakumullah tó fìrán nù ni bí ọtí nìsín ọtí ọ̀dà Saudiya sẹ̀ríà ni wọ́n lò ń bẹ̀ wọn ò fàyè gba ọtí tí wọn máa mutí ní Saudi wọ́n mú àmọ́ wọn ní mú ń ta bẹ́ẹ̀ni ọgbọ́ ayakumullah àmọ́ wọn ní ṣe kíni wọn ní mú ń ta ẹni tí wọ́n bá gba ẹni tí wọ́n bá mú tí yóò kunu yàyà yóò mú ọba sì nù ọba mú tán yóò sùn tép ńgbà ọba jí tí gbogbo ẹ̀jẹ̀ lálẹ́ àti jáde ọgbọ́ àmọ́ kò tó bẹ̀ kó gbé jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìlú tá a wà yìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe ẹbọ àbó ṣe nǹkan kan tó bá lòdì sí Islam ó tó bẹ̀ kó ṣe níta. ó sì tún wá gbé wá láti ẹ̀ràn wọn ni.
ó gbé wa láti ìran àníkò tó bẹ̀ kó sí ń ta. bẹ́ẹ̀ ni bàbá. torí pé àìmọye ẹlòmíín yà yín tó yẹ pé láwọn kàràkàrà ọ̀nà tó jìnnà báyìí ẹlòmíín lè wà nínú tó yẹ pé Ọ̀ṣun tí wọ́n ń bọ́ ń fámìlì wọn ó nígbà rẹ̀ nínú ilé. bẹ́ẹ̀ ni. nínú yàrá. bẹ́ẹ̀ ni. àmọ́ sọ tó bẹ̀ kó gbé jáde. kò tó bẹ́ẹ̀. tó bẹ̀ kó gbé jáde. torí pé Al-Qur'an nìkan òun ni àìzù wa òun sì ni wàhádà wa nílọrin n tó so wá pọ̀ Al-Qur'an wal Islam. Insha Allah. so paati yìí ó dúró báwọn èyí ni káfí advice fún gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe dáwà tó jẹ́ dáì àfi kó máa ṣe mura'atu nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ilmul yakin ainul yakin wa haqqul yakin ó ti báwọn qabla an yakhuda fil hadas aw fil fatwa kó tó yọ wọnú tó ṣẹlẹ̀ àbí kó wọnú ọ̀rọ̀ àbí kó lóun ó ṣe fatwa lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ lórí táìmù wọn fẹ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló kù báyìí pẹ̀lú ògùn ọlọ́run láàfi dàdú kí n sáré mú kejì wá. ẹlẹ́ẹ̀kejì ni pé mo sọ́njú ní inú halkọ̀ ṣe èyí tá a kọ́ ṣe ń jọ bóyá jọ sátọ̀dẹ̀ àbí nǹkan mo sọ́nù halkọ̀ náà wípé bá a bá fẹ́ kí gbogbo nílọrin láwa tá à ń jà àfà nílọrin àwa tá à ń jọ ọmọ kí ó fáwọn àfà àtàwọn tó ń já àwọn àfa wa tó ń já ṣáájú àtàwọn tó já àwọn akẹgbẹ́ wa láwọn àfa àtàwọn tó tún bẹ lẹ́yìn tiwa náà bá a bá fẹ́ kí àwọn irú nǹkan yìí àwọn tàdíyàtì yìí tá a bá fẹ́ kí ó ní ojútùú. àwọn challenges tá à ń fèsì yìí tá a sì fẹ́ kí wọ́n mọ bí Ìlọrin ti tó lánàá àti bó ti tó lónìí pẹ̀lú mímọ́. nǹkan tó kù tó yẹ ká máa ṣe mo sọ pé a nídìí ebú tó bá ti kan ọ̀rọ̀ mímọ́ tó bá ta wá láyà àbí wọ́n ta ẹ̀rẹ̀ kan sí wa la ẹ̀rẹ̀ ń wá jẹ́ ẹ̀rẹ̀ ń tọ́jọ́ mọ́ mímọ́ tí èsẹ̀ rẹ̀ wípé ìjọmọlúwàbí ni wọ́n bú personality ni wọ́n bú tó pé issue kan lọ́sẹ̀lẹ̀ tó wọ́n fi ta wá láyà lórí ẹ̀ wípé ẹ̀yin ayé lọ́rin ẹbẹ̀ lẹ́ nímọ̀ nǹkan báyìí kó ṣẹlẹ̀ yìí eré gan nígbà wo tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ n tó kù tá a máa ṣe ẹni wọ́n bá sọ ọ̀rọ̀ kan tó fi àtáàkì wa nílọrin nípa ọ̀rọ̀ mímọ́ ntòkù tá a máa ṣe ká kú ní ojú ọ̀nà à ń bèébú àbá ń ṣe pé má sọ sọkúsọ kọ sọ́ra rẹ má gbẹ̀yìn wá gbogbo dáadáa má ba déyà yín ẹjọ́ bá wa kí la ṣe àìgbìmọ̀ ọgbọ́dọ̀ wà tí gbìmọ̀ yẹn bá wà wọ́n rẹ̀ ń dà kínní yẹn wọ́n gbé ọ̀rọ̀ yẹn lọlẹ̀ bá ẹni tó jẹ́ olórí ìgbìmọ̀ olórí mímọ́ alólórí mímọ́ tó yẹ pé ọ̀rọ̀ mímọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn olórí ni wọ́n wá gbé lọ́fíìsì olórí ọ̀gbọ́ wọ́n wá gbé lọ́fíìsì ẹ̀ tọ́ máa gbé lọ́fíìsì ẹ̀ pé tọ́ ẹnìkan lọ́ challenge wa lọ́rin o lórí ọ̀rọ̀ masala báyìí ó sì ṣe báyìí a sì fẹ́ pé ó ń tọ̀hún sí conference láti fi mímọ̀ yé èyí tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó mú wa àwa náà fẹ́ kó tiwa wa wọ́n wá sí kinní òun ní lẹ́tà wọ́n bá wá sí lẹ́tà invite nù ni láti ọ́fíìsì olórí mímọ́ láti ọ́fíìsì olórí mímọ́ ó ti yé báwọn náà tó bá wá sí bẹ́ẹ̀ wọ́n wá mú lẹ́tà wọn kọ́ wọ́n invite yẹ ó ti yé bá bitọ́ ka dáwà nù warakọ̀ dáwà wọ́n kọ́ tó bá kọ́ báwọn tán àwọn tó jẹ́ ìgbìmọ̀ àwọn àfa ó ti yé báwọn wọ́n wá buwọ́lù wọ́n sì ní signature bàbá wa tí ń jẹ́ àfa wa gbà bàbá wa bàálù Ìlọrin ṣé yìí kò àwọn ní àfa wa gbà signature wọn wà mbẹ kẹ́ni wọ́n fi mọ̀ wípé Ìlọrin ló pè wọn kì í jẹ́ pé ní individual kọ́ majority general ló pè wọn torí pé Ìlọrin lòun náà attack kì í ṣe individual yọ attack Ìlọrin ok àwa invite rẹ so I invite yẹ fún conference wá defend di ọ̀rọ̀ tó sọ ẹlú mà tóní àwa ní àwọn tí wọ́n àwọn táwọn náà wà ní fíìdì irú ẹ̀
tó yẹ pé àwọn náà ti jòkó kalẹ̀ tára àwọn tí ń retí ọjọ́ tí wàhálà mímọ́ ṣẹlẹ̀ àwọn ti rẹrú kalẹ̀ wọ́n ti rẹrú kalẹ̀ wọ́n sì ti kún nínú mímọ́ Masha Allah wọ́n tó kojú ogun mímọ́ wọ́n tó gbangba sùn lọ́yẹ wọ́n ti sáf wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti gba kọ́nfúrẹ́nsì káàkiri bẹ́ẹ̀ni wọ́n tún ti gba kọ́pù wọ́n ti gba kọ́pù Masha Allah a wá pè wọ́n tábà tí wá pè wọ́n báwọn wọ́n wà ní ààyè alájò lè márùn ọlọ́run wá àsàlékún dáadáa alájò lè márùn ní irú ẹni tó sọ̀rọ̀ yìí àwọn invite ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà àwọn gbé 1 million kalẹ̀ alájò lè márùn ní wọ́n gbé 1 million lẹ̀ gbogbo conference ibi tí wọ́n bá sí lò hall tí wọ́n bá lò pẹ̀lú ògùn ọlọ́run àwọn sanwó ẹ̀ àwọn ti fira wọn lẹ̀ wọ́n ti fira wọn lẹ̀ fún yín Masha Allah so tó bá ṣe báwọn yóò wá wá òun náà kó àwọn tí wọ́n bá ní yóò kó tíra wá yóò kó gbogbo nǹkan tí èdè fẹ́ǹdì rẹ̀ wá yóò wá pàdé àwọn tí àwọn máa lọrin tọ́jọ́ máa lọrin so ìbàwọn láti wá fi hàn wọ́n wípé ń tẹ́ ẹ mú níyà yín tẹ́ ẹ rò pọ́ tán ń sì tún bẹ́ẹ̀ mbẹ́ tó tún sẹ́kù tó sì tún ju ti yín lọ tó tún ju yín tí ń bẹ lọ́wọ́ yín lọ. Masha Allah so irú fìtínà irú jàngbọ̀n ni irú jàngbọ̀n yìí àwọn tó dúró fún yín wọn ń bẹ ń lọrin kalẹ̀ so ibẹ̀ wọn làwọn náà ó ti rí sẹ́sẹ̀ tán bá ń gbé báwọn tán wà ní kọ́nfúrẹ́nsì náà àwọn parafisa àwọn dàkátìrà ogun ọwà ńbẹ wọn kálukú ọwà ńbẹ láwọn tí ọjọ́ jì ẹ̀ ọgbọ́ olórí mímọ̀ náà wà ńbẹ táyàn lólórí mímọ̀ Hayakumullah ọgbọ́ olórí fàtiwá yọ wà ńbẹ òun náà jòkó lórí ọ̀rọ̀ ẹ̀sìn Hayakumullah tọ́ bá jòkó wọn kálukú wọn máa ṣe mọ̀nà kọ́ṣà ilmiya o ti bá wọn lórí masala tí ọba challenge wa lélẹ́rìí wọn gbogbo mídíà ni ọ wà àwọn mídíà gbogbo mídíà tó ya wèrè tó tí mídíà tó jẹ pé ọba wà nù holẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì rẹ̀ ó sì wà gbogbo ọ wà papọ̀ lẹ́ẹ̀kan náà gbogbo àgbá ńlá yọ máa wù ńlá ìfò wípé wọ́n fi gagbága ńlọrin bẹ́ẹ̀ni ní gagbága ti mímọ́ ìwọ náà tó fẹ́ wá ó ti hà náà ṣe pé ẹ pàdé mi ńlọrin ibẹ̀ ló ń kálukú ti wá mọ ntó wọn tírú èyí wọn ọba sí báwọn èèyàn kàn sí máa fẹnu lu ẹnu lókèrè nù ni ntó kù fún wa nù ni. ó kù sọ́wọ́ olórí mímọ́. kọ́lọ̀ nǹkan wọlé anabi Muhammad kọ́ba wa sẹ́yìn wọn bá ti fẹ́. Àmín ya Allah. ìgbà wọn ni kó a sì ní rẹ àwọn ọmọ Ìlọrin tó jẹ́ onímọ̀ tí wọ́n ń bẹ níta láwọn tá a ní ní outside ní kò yàn wálé àwọn tí ń bẹ ńlé o ti bá àwọn náà tó. bẹ́ẹ̀ni. gbọ́ ẹ pé wọ́n lè pa àwọn àfọwọ́n nípa wọn nípa àwọn tí ń bẹ ní Kánò nípa àwọn tí ń bẹ lẹ́kọ̀ọ́ nípa àwọn tí ń bẹ Mẹ̀dúngùrì nípa àwọn tí ń bẹ ní kọ́dà nípa àwọn tí ń bẹ ńlẹ̀ Lárúbáwá àwọn tí ń bẹ ńlé. lẹ́bùn mọ̀ wípé Ìlọrin ní outside alóònù ọmọ àtúndì nínú ilé wọ́n kúnlé wọn tó sẹ́kù so èyí wọn náà jẹ́ ọ̀nà kan so ẹlẹ́ẹ̀kẹta Ìlọrin kò léegun kò lóró àmọ́ nkẹyìn ọ̀kan bẹ ta ní Ìlọrin ọ̀gbọ́ òun náà ni ọ̀tẹ̀ ìlú tó yí ò léegun kò ẹ̀sìn léegun kò lóró àmọ́ ọ̀tẹ̀ ó sodo sí Ìlọrin ẹ̀wí ń jò ní iná mọ̀sán ń jò ní iná bẹ́ẹ̀ ni bàbá ọ̀tẹ̀ sodo sílẹ̀ yìí bí ti bò báwo lọ̀tẹ̀ ṣe sodo sílẹ̀ yìí ni pé ọ̀tẹ̀ à ń bínú ẹnìkan àgbàfẹ́ nìkan àfi ń kó ọ̀pọ̀ ìpalára báyìí Ìlọrin. àìgbà fúnra ẹni. pé kí wọ́n lọ́dọ̀ wọn ọ̀tọ̀ làwọn ọ̀tọ̀ làwa ọgbọ́ abá ọ̀tẹ̀ ara wa àti bínú ara wa ìbínú pé ibi táwa ti kéwúrè ibi táwa náà ti kéwúrè àìgbà fúnra wa àtàyè nífẹ̀ẹ́ ara wa àti ìṣọ̀tẹ̀ ara wa ìwà mú wa débi wípé tí ẹnìkan bá àtáàkì àwọn àgbàlagbà ńlẹ̀ yìí bí ọmọ Ìlọrin kan bá dìde láti dá kínní yẹn padà ẹrẹ̀ yẹn padà láti ṣe dìfà fún ẹ̀rídù àwọn mùtàkọ̀dìmí inú àwọn bàbá wa ni tí èyí bá ti sọ ọmọ kéwú àwọn eléyìí tí èyí sì kí àwọn wọn ò ní kún. ó tún máa sọ̀tẹ̀. ó tún máa sọ̀tẹ̀ rẹ̀ wàhálà rẹ̀ pọ̀. yóò tún máa dọ́gbọ́n lè bá àwọn tọ̀hún pé báyìí ẹ bá fẹ́ bu báyìí ní ẹbu ẹ sọ báyìí wọ́n máa fún wọn ní líǹkì láti máa àtàkì ẹni yẹn tẹ́ni wọn bá wá rẹ́ni kankan
kúnra rẹ̀ yóò wá sùn. ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé kì í bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé gbogbo ohun tí máa fẹ́ wá báwọn bàbá òun látàná ní gbogbo àwọn àfa láàfin ọ̀rọ̀ pátì àsọ̀bíyà o ti yẹ báwọn kíní kan lèmi mi ṣe kíní kan ká gbé ihun tì tá a bá papọ̀ láti ṣe dìfáwò fún àwọn àgbàlagbà tìlọrin tàná tí wọ́n lọ táwọn èèyàn attack tá a bá papọ̀ lórí ẹ̀ tá a ṣẹ́gun ihun tán tá a tún bẹ̀rẹ̀ olórogún ara wa orogún ò lè má sọ orogún bẹ́ẹ̀ni tá a bá tún bẹ̀rẹ̀ orogún ara wa tí nǹkan bá tún dé tí ó tún kan ìlú àbí tí ó kan bàbá tàná ká tó yọ dìde pọ̀ ká tún gbé torogún tì tó wáyé kí báwọn là ń ṣe ni irú eléyìí tó wá wọlé tá à ń kíbo sí òní wọlé. látàrí pa àjọ ṣe ti gbogbogbò wọn gan á wà gbàgbé tí ń jorogún gan. á padà gbàgbé tí ń jorogún. Masha Allah. ọgbọ́ bàbá yìí á padà gbàgbé tí ń jẹ́ orogún but a ṣe yún àpèjúwe yìí o ti yé báwọn aláṣẹ bíi lèmizal baba Alágége Ọlọ́run jẹ́ àríwá pẹ́ baba mudirul markaz gbogbo wàhálà tí baba fà pẹ̀lú àwọn sálàfí àti fìtínà tí wọ́n ń bá baba fà láti 2010 láti bí hijabu ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni o ti yé náà láti rí wípé àwọn baba tí wọ́n ti lọ yìí wọ́n kú lérí ẹbọ láwọn àfa àlọrin gbogbo oríṣiríṣi bẹ́ẹ̀ la gbọ́ àfàǹdá wọ́n bú àfàǹdá wọ́n bú gbá wọ́n bú àwo wọ́n bú iṣẹ́ bàbá ìmọ̀mọ́ àgbà wọ́n bú wọn mọ̀lẹ́ wọ́n bú ọba gbogbo àwọn tọ́jà wọn jìnkò tá a fi ń ṣe fàárì ni wọ́n attack bàbá Alágége nìkan bàbá mudir àwọn nìkan ni wọ́n ń ṣe dìfáwù fún àwọn bàbá yẹn àìrídù wọn látọdún náà wọ́n sì ń ṣe dìfáwù fún tàṣọ́wùfù tí wọ́n fẹ́ wó wọ́n fẹ́ wó tàṣọ́wùfù wọ́n sì fẹ́ wó Ìlọrin gan bizat. Bàbá Alágége nìkan ló wá dìde. Àwọn ni wọ́n ń jà. Instead tá a fi rí àwọn tọ́jọ́ máa lọ́rin tí ó kún wa ó ti yé báwọn ọ̀tá ni wọ́n tún kún. Wọ́n tún fún ọ̀tá nílé. Wọ́n tún fún ọ̀tá nílé kì í ni pé ẹ bú báyìí. Masha Allah. Ẹ ṣe báyìí ẹ wí báyìí ọ̀tá ni wọ́n tún kún. Láwọn tọ́jọ́ máa lọ́rin gangan tó yẹ pé àfa àlímì la fi ń ṣe fàárì. Àwọn àgbàlagbà yìí la fi ń ṣe fàárì ní fàárì kan jà bàbá yìí lọ. So wọ́n wá bẹ̀rẹ̀ sí mú bàbá mudiru lọ́tà. Masha Allah. Wàhálà wa pọ̀ bí wọ́n ti ń rántà àwọn yìí ni wọ́n ti ń rántà nulẹ̀ tọ́jẹ́ lọ́rin ọ̀gbọ́ wọ́n bá ti wá sọ̀rọ̀ ká bá ti bẹ̀rẹ̀ sí ní ẹwòye ebútán bú bàbá Alágége lórí social media lérí kíni lérí pẹ́ ń dìfẹ́ndì àwọn àgbàlagbà lérí pẹ́ ń dìfẹ́ndì tàṣọ́wúfù lérí pẹ́ ń dìfẹ́ndì sí àfa àlímì kọ́dà àtà débi wípé nígbà tó di ọdún mélòó kan sísìn tí bàbá tún sọ̀rọ̀ pé lọ́rin èsì ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni bí ọdún méjì sísìn ọtọdún mẹ́rin tí bàbá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá tí bàbá sọ̀rọ̀ bí Ìlọrin ti rí pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni ilẹ̀ ní èsì ilẹ̀ Yorùbá lè wà ń bẹ̀ àmọ́ bó ti rí ni. So àwọn Yorùbá táwọn fẹ́ sí Ìlọrin má ara wọn láti wí pé ara wọn ní Ìlọrin lọ́wọ́ ní bàbá Alágége ń pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ Ìlọrin dádúró tiẹ̀ lọ́tọ̀ tiẹ̀ ni lérí èyí ń kọ̀sáàfà kan tọ́jọ́ máa lọrin láàfà tí kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan wá jáde pé ní tí bàbá Alágége wí wọn bó ti rí nu kò sí. kó wá tẹrí bọlé. Walilahi alhamd àwọn Yorùbá ní pé òun lu ìfẹ́ ó tú onílù òníjẹ́ lu rè ó tú. Bẹ́ẹ̀ni. Béèyàn ọba mọ iyì Ìlọrin ẹni ó ní Ìlọrin mọ iyì ẹ̀. Masha Allah. Lọ́dún ọ̀hún bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin ká tó ṣe ṣéwù ká tó ṣe lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas baraka wala taksha wala hawla wala quwwata. Bàbá tí wọ́n mọ iyì tí àwọn tó bí wọn ń ṣe é bọ̀ tó fi kan àwọn. Tí wọ́n sì fẹ́ jẹ́ ó bàjẹ́. wọ́n sì ba gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ ó bàjẹ́. Bàbá lọ́wọ́ kan sára sí bàbá Alágége pé ó kú ọmọ ọkọ tí è sọ màlì. Ọgbọ́. Èyí tí ò yá wọn lẹ́ ń sọ. Bàbá Alágége tó sọ̀rọ̀ yìí Yorùbá ni wọ́n o. Bẹ́ẹ̀ni. Yorùbá Alágége o. Yorùbá ni àwọn o Ọ̀yọ́ ni wọ́n o bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni wọ́n o làwọn ti wá sí Ìlọrin. Tí àwọn àpọ̀ yẹ kó dìfẹ́ǹdì ìlú wọn ayébẹ̀kọ́ bàbá ní òótọ́ ní dìfẹ́ǹdì ẹ̀ ní dìfẹ́ǹdì ìlú ní dìfẹ́ǹdì òótọ́ ní sì dìfẹ́ǹdì ẹ̀sìn
ìlú mi tóbi lójú mi lóòótọ́ àmọ́ yìí dìfẹ́ǹdì òótọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀sìn sì jù bẹ́ẹ̀ lọ. Masha Allah. èyí sì dìfẹ́ǹdì tí ń jẹ́ àkíkà òdodo bàbá ọba lùlọ wọn á rán àwọn wáfúdù lọ wọn á rán àwọn delegation àwọn ikọ̀ àwọn jàmáà wọn á rán wọn lọ pé kí wọ́n lọ lè kí wọn pé okú sẹ́ nǹkan kan ò sì ní sí ọ. Masha Allah. ilé ẹ̀ ní ojú nǹkan kan sí wọn. bẹ́ẹ̀ni àwọn ẹ̀wọ̀n kan lẹ́yìn bàbá ọba lùlọ ni ta nílẹ̀ yìí inú àwọn àfa tá à ń bẹ lórí tí gbogbo wa nílẹ̀ zanu tá à ń sọ̀rọ̀ tó kún bàbá lọ́wọ́ pé ìtàn ìwọ̀n bó ti rí náà nù ni kò sí kí ló fà torí wípé marikasi ni. Marikasi ni òun la yọ máa sọ̀rọ̀ àwọn ànígbà náà kọ́dà lóòótọ́ àwọn àpéǹ tó wí òótọ́ ni kọ́dà àní sọ pé kúṣẹ́ òun nìkan lọ́ máa wí ni. gbogbo orú wàhálà yìí náà òun lọ́wọ́ á délẹ̀ yìí nísìn bàbá Lágége ni wọ́n wá wà tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú wa tí ń ṣe ń gbàdúà tí gbogbo àwọn ẹni Ọlọ́run ṣe àtàwọn ẹni eré tí wọ́n ń ṣe ni bàbá ní òtún wá bẹ̀rẹ̀ wàhálà yìí nìsín òun ló ń kálukú wá dákẹ́ làwọn ń bè bulẹ̀ nìkan orí tó lè fi defend Ìlọrin yìí ló jẹ́ kí n sọ wípé àfi kí a kọ́lọ̀ lè gbé ọ̀tẹ̀ kalẹ̀ àti bínú ara ẹni ká lè fi rí iṣẹ́ àwọn àgbàlagbà ṣe. So akhiran èyí tí a fi dá dúró òun ni pé Ìlọrin advice lélẹ́yìí fún àwa tá à ń jẹ́ Ìlọrin kò sí Ìlọrin kan ju àwọn ọ̀dọ́ lọ lónìí àwọn sàbáàbù Ìlọrin àwọn Ìlọrin lónìí àwọn youth tọ́ra àwọn ni wọ́n ń jáde káàkiri ayé àwọn ni wọ́n wá gbé tí wọ́n bá ń rí wá bá àwọn àgbàlagbà tí ń bẹ lé. ayé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bàbá. ẹnu tí alákìsí nílẹ̀ yìí tí ó sì yẹ ká alákìsí bẹ̀ òun ni wípé ọ̀dà kí Ìlọrin ọmọ san wuri kọ́ máa compensate ọmọ àlọrin tó bá fi tí a fún lẹ́bùn gbókọ̀ Ìlọrin ga ọ̀dà ká máa compensate wọn. ká máa fẹ̀mí ìmúre hàn. ká máa fi ẹ̀mí ìmúre hàn. eléyìí kì í wá já sí wípé àwọn àgbàlagbà kí ó ṣe yìí àwọn ọ̀dọ́ ni ó ṣe yìí. báwọn ọ̀dọ́ bá ṣe ni wọ́n wà lọ rẹ́ńdà rẹ̀ sọ́dọ̀ àwọn àgbàlagbà pé lágbájá ṣe báyìí a sì fẹ́ kọ̀ dára juhudu ẹ̀. afẹ́ kí kó kú sẹ́ làwọn àgbàlagbà wà ní ẹ kí kó kú sẹ́. òun ni àwọn tí wọ́n ń jẹ́ Emirates àbáwọn tí ń jẹ́ IEDPU àbíwò lápò tọ̀ táwọn náà ní Emirates tọ̀ àwọn yẹn ó ní àwọn àgbà ó sì láwọn shabab láwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ àwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ àwọn làwọn ń káàkiri mídíà ni wọ́n mọ tí ń ṣẹlẹ̀ láyé lónìí àwọn ni wọ́n wà lọ rẹ́ńdà rẹ̀ wọ́n lọ tẹ́ńdà rẹ̀ sí àwọn tó jẹ́ àwọn àgbà làwọn àgbọ̀ wà lọ tẹ́ńdà rẹ̀ sí Azurọ́kì ó ti wá wọn pé lágbájá ṣe báyìí fún Ìlọrin ó ṣe báyìí fún Ìlọrin lágbájá náà ṣe báyìí fún Ìlọrin ó ṣe báyìí fún Ìlọrin kí láà fi compensate ẹ̀ agbọ́dọ̀ kí kó kú sẹ́ torí pé ọba yẹ pé ọjọ́ máa lọrin tó sì tún ń tako Ìlọrin tí ń bú lọrin inú wa ò ní dùn sí tẹbí dáadáa ló ṣe fún Ìlọrin yìí ẹ jẹ́ kí kú sẹ́ kó lè wú àwọn míì lórí àti ṣe irú ẹ̀ example rú rẹ̀ ni àwọn tí wọ́n ń kọrin fún Ìlọrin tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn làákàyè orin kíkọ inú àwọn ọmọ Ìlọrin tó ń gbé Ìlọrin lárugẹ àkọ́kọ́ ẹni ọkọ̀ kọrin fún Ìlọrin Haji Ibrahim Labeka ni ń pè ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà ìlú tó jìnnà síná tó sún máa lè jànà Ìlọrin ni Ìlọrin jànà tó dùn ní Ìlọrin jànà tó dùn ìlú bàbá wa Ṣéhù Kàmáàlì Ìlọrin ó wá bẹ̀rẹ̀ sí kì í bẹ́ẹ̀ irú orin tọkọ ni ó ti yé wa a gbọ́dọ̀ kọ dára rẹ̀ nítorí pé kò sọ́mọ Ìlọrin tí ó gbọ́ ọtí nù rẹ̀ kò sọ́mọ Ìlọrin tí ó gbọ́ gbogbo bí ọba wà tí nù rẹ̀ ń dò àfọ́mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ́ Hayyakumullah agbọ́dọ̀ kí kókú sẹ́ nígbà ọ̀yá àlàfà Sàrùmínà dé wọ́n ń pè Ìlọrin ní wàláyé Ìlọrin ní Ìlọrin ní wàláyé Ìlọrin ní ìlú tó kún fún wàrà pẹ̀lú òyìn ìlú àwọn onímọ̀ àtọ̀lọ́lá Ìlọrin ní wàláyé Ìlọrin gbogbo ìtàn tí àfà Sùlẹ́mánù Sàrùmí tó fi orin tó fi sọ gbogbo àwọn lọ́balọ́ba àwọn lóyè àwọn mọ́gàjí àwọn àfà tó fi sọ lóòkọ tó fi sọ ìtàn nílẹ̀ yìí odidi tíra ni náà làbá Sàrùmí ṣe o odidi tíra lọ́kọ lórin ló ṣe ń késẹ̀ tí wọn odidi tíra
tó yẹ pé ọmọ àlọ́ni tí ó bá rí tíraka tí ọ̀lọ́ lè kéwu tó bá gbọ́ orin wọn lásán yóò lè sọ ìtàn ó lè fi ṣe project bàbá research burúkú research tó lágbára research ndáfàṣà àrùn mi fi ṣe research rẹ̀ ó tó oṣù 9 ní research lásán kó tó wá di kó ṣe kíṣẹ́ ti jáde irú èyí ń agbọ́dọ̀ Ìlọrin gbọ́dọ̀ kọ̀ dára mọ̀jìhúdá tiẹ̀ wọ́n wá ṣe ti gbà ó tún wá ṣe Ìlọrin àlìyẹ́wò ayé ẹ̀kọ́ tọ̀ ó di méjì Ìlọrin present ó dé yẹn méjì báwọn bẹ́ẹ̀ni ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni ajá Amina Obirere òun náà kọ̀ọ̀kan ìlú mi júwe ìlú rẹ bó ṣe gèrè alímì tẹ̀gàn kọ́ Amina Obirere òun náà kọ́ bẹ́ẹ̀ òun náà gbìyànjú tiẹ̀ láti fi gbé Ìlọrin lárugẹ báyà bá kọ yìí kọ sára àlùmí tí ọkọrin kí wa àwọn ọmọ wa lọ́gbọ̀dọ̀ kọ́ kò sì sí ẹni ọkọrin fún ìlú kan láyé torí wọn wá lọ báwọn tó orin tí àwọn ọmọ Ìlọrin kọ fún Ìlọrin. Masha Allah bẹ́ẹ̀ni kọ́dà àwọn ìlú mi gan sọ pé àwọn èsì lọrin o àmọ́ àwọn láìkì orin yẹn wọ́n tó máa jó sí ní wọ́n tó máa jó sí. bẹ́ẹ̀ni. so irú ọmọ yìí náà ní sọ Amina Obirere sìn àìrí tẹkidir àbá Suleiman Sari àìrí tẹkidir àbá Ibrahim Labẹ́ka àìrí tẹkidir látọdún tó ti ṣe àìrí tẹkidir dì sí. nígbà ọ̀ya ní àfa owó fìtìmí Òkútagidi Alfa Jelil bẹ́ẹ̀ni òun náà bá tún dé lọ́ba tún gbé tiẹ̀ yọ ó ti bá wọn gbé kíní fa àwọn kíní ń bẹ nílọrin àwọn òkè àgbẹ̀dẹ ń bẹ nílọrin àwọn kíní ń bẹ ìsàlẹ̀ kíní kan ń bẹ gbogbo ẹ̀ ìdí àpẹ́ ń bẹ nílọrin gbogbo ẹ̀ pátá ó ti bá wọn wọ́n tún lò ní TikTok lọ káàkiri láti fi gbé ọkọ̀ Ìlọrin ga ó ti bá wọn títí dòní tá à ń sọ̀rọ̀ yìí wọ́n èyí ti kọ̀ dára rẹ̀ ọgbọ́ ebo ya ni Al-Ikhlasi náà òun náà tún dé pé kò ségun ní Ìlọrin kíní gan gún òun náà barakallahu fika Allahu akbar ẹwu orin yẹn ṣe ní àlàáfíà lọ́mọ Ikhlasi hùn ọkọrin náà ní àlàáfíà kódà bá wúsá bá gbọ́ tí ó bá mọ̀túmọ̀ yóò sì mọ̀túmọ̀ bẹ́ẹ̀ni bí ìbò gbọ́ yọ mọ̀ kò síbi tó rìn wọn ọ̀kárí wọ́n lò káàkiri gbogbo ayé àti ìrí compensation ó ti yé àìkí wọn kú sẹ́ àtẹ̀mí ìmórí náà tààrọ tó kàn àwòsífìlà bẹ́ẹ̀ni àwòsífìlà mọ̀ọ́yínà àbí àwòsífìlà òun náà kọ Ìlọrin ní mẹ́fà kíní ga ní òun náà tún kọ tiẹ̀ bẹ́ẹ̀ àti ìrí tẹ́kìdírù fóun náà àtàwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ so eléyìí wá ń jẹ́ ìtanijí àti hip hop kan náà tó kọ kọ́dọ̀ ó dákọ̀ ẹ̀yìn náà tọ̀ ó kí àwọn àfáà nílọrin gbogbo orú àwọn tó bá ti ṣerú nǹkan báyìí fún lọrin àwọn tí wọ́n ń jẹ́ sàbáàbù tí wọ́n ń jẹ́ yúùtì ọ̀dọ́ inú Emirates wọ́n gbọ́dọ̀ wá àwọn yìí kan èyí tẹ́ ṣe yìí a gbọ́dọ̀ wá ọjọ́ kan pé ń dún ayẹyẹ kan wọ́n gbọ́dọ̀ wá àwọn yìí kan tẹ́ndà rẹ̀ sí àwọn tí wọ́n ń jẹ́ àwọn àgbà IDPU àwọn àgbà ọ̀ àtẹ́ndà rẹ̀ sílé ní asọ̀rọ̀ nínú ta afẹ́ sèré afẹ́ báwọn ti gbé lọ ní jáde tí gbogbo ayé ń wò afẹ́ káyọ́ máa wo àwọn náà lọ́jọ́ kan wọ́n rí wípé tí wọ́n ṣe yìí Ìlọrin kí wọn. kódà bẹ́ẹ̀ sanwó fún wọn. àní kí gbogbo ayé orí wọn wípé àwọn ọmọ tó ṣe báyìí fún Ìlọrin kódà gbogbo odidi Ìlọrin torí pé tí IDP bá ti ṣe IDP ọ̀làṣẹ kan tí wọ́n ṣe tó ju àṣẹ àfa Alimi lọ. bẹ́ẹ̀ni. so bọ́n bá ti gba nǹkan kan ṣé Alimi ti buwọ́ lu ayé rẹ̀ wàláhì tó bá ṣe bẹ́ẹ̀ ayé wọ́n sì tún ní túmọ̀ sí. Masha Allah. ìgbà náà àwọn náà tó gbà yìí pé àṣeṣẹ́ tá a ṣe yìí àṣà aráyé wa. wọn wá ní kábàámọ̀ gbẹ̀yìn. so eléyìí ni òfin ní jásí wípé wọ́n mọ̀ wípé kùnmọ̀ ní orí Ìlọrin nírú àṣà wọn òfin ní sẹ́mọ̀ wàhálà. Masha Allah. so gbogbo irú àwọn nǹkan yìí náà tírú àwọn irú wàhálà báyìí bá ń dé báwọn àfọ onímọ̀ bá ti ń fìmọ̀ yanjú ẹ̀ àwọn olóńtà morin kọ́ nú ọmọ Ìlọrin táwọn náà wọ́n morin kọ́ àwọn náà tún máa forin wọ́n máa fi. bẹ́ẹ̀ni àwọn náà máa fi yín ìlú tí wọn náà. oríṣi yẹn bá ti forin búyàn ìbànújẹ́ rẹ lágbáyé kò ní da fún ọ kò ní da fún bàbá rẹ ọwọ́ ẹ̀kọ́ náà bá fi kọ́ fún yàn ìbànújẹ́ rẹ ọ̀dà. bẹ́ẹ̀ni.
so gbogbo àwọn nǹkan yìí ní ntọ́kàn nígbà tó béèrè pé kí lọ́kàn ara ntọ́kàn òun ni fáwa youth fáwa àtàjẹ́ àwọn àtàjọ́dọ̀ àtèyí tó jẹ́ tàwa àti ìtọ́jẹ́ tàwa àfa gbogbo ẹ̀ láti sọpọ̀ ni kọ́lọ́nkọ́ wọlé alẹ́ Muhammad kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa kọ́ máa jẹ́ lọ́rin ó bàjẹ́ ó ti máa jẹ́ lọ́rin ó dàrú wọlé Muhammad Rasul afa alimi ti ṣé alimi ti jẹ́ àmà wípé ibi yìí ni ẹ̀sìn ọ̀sẹ̀ kù sí lẹ́yìn Maka lẹ́yìn Maka ibi ẹ̀sìn ọ̀sẹ̀ kù sí ìyá yìí Masha Allah ṣé alimi wàá wọ ọ̀tà kò yín o ti bá àfa àgbà ṣe ká alimi ló wí bẹ́ẹ̀ pé tá a bá fẹ́ mọ̀ pé ẹ̀sìn ọ̀sẹ̀ kù sí ibi tá a wà yìí àfi kárẹ́ ni tí ò ní jẹ làbídùn tiẹ̀ tán kí sẹ́yìn òṣàṣì ló tó pé ó kú làbídùn mẹ́fà lọ́wọ́ nígbà wọn àwẹ̀ ni wọ́n yìí tẹ ilẹ̀ yìí ebi wọn fa àwẹ̀ tẹ̀ ẹ wá ní kébi ọ̀pá ìlú ọ̀hún ebi ò lè pa lọ́rìn ebi ọ̀rọ̀ ò lè pa wá ebi ìmọ̀ ò lè pa wá ebi ẹ̀sìn ò lè pa wá kò sí ebi kan tí ó pa ìlọrin kọ́dà ebi àsìkò ò lè pa wá nílọrin gbogbo nǹkan lọ́lọ́run wá ṣe fún wa nílọrin yìí ọlọ́run oníjẹ́ lọ́rin ó bàjẹ́ àmín alibarikola àwọn ènìyàn ọlọ́run eléyìí ni ó jẹ́ rabana sapta ọ̀rọ̀ tá n bá lọ yìí pẹ̀lú ògùn ọlọ́run next alcohol á padà síbi alcohol tiwa tí n bá lọ wọn àpẹẹrẹ yìí nísàn ayà lọ́bẹ̀ ni a wà mú tọ́pìkì mi tiwa ní tuntun so eléyìí náà ọlọ́run ó jẹ́ kó ṣe déédéé tí ì gbọ́ yóò sì ṣe déédéé làákàyè mo sọ ń jò ní pé bí etí bá bó bá ti fọ́jú bí làákàyè fọ́jú tọ́kàn ọba ti fọ́jú méjèèjì wọn ó sì jẹ́ padà àmọ́ fa innaha la ta'mal absar walakin ta'mal qulubu allati fi sudur ọlọ́run ní ojú wọn ò fọ́ etí wọn ò fọ́ ọkàn ló fọ́ ní ó jẹ́ kí nǹkan kan ṣiṣẹ́ mọ́ ọkàn wa ni ọlọ́run ò ní jẹ́ ó fọ́ etí wa náà ò ní fọ́ làákàyè wa náà ò ní fọ́ ojú wa náà ò ní fọ́ gbogbo nǹkan wa ni ó máa dá ìlọrin ó tún máa dá sí ni wala Muhammadu Rasulullah assalatu wassalamu alayka ya Rasulullah assalatu wassalamu alayka ya Nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salati wassalami abadan da'ima alayka wa ala ashabika ajma'in níjó ní ẹnìkan béèrè pẹ̀lú ògbọ́rọ̀ nǹkan kalẹ̀ inú alkọ̀mí tá a bá ṣe ó ní àwọn Christian àti mùsùlùmí kí ni ń fa ìjà láàrin wa kí ni ń fa áwọ̀ tá àfáà kan bá sọ̀rọ̀ nínú àfáà mùsùlùmí yóò sọ̀rọ̀ against Christian àfáà kan sọ̀rọ̀ nínú Christian wọ́n sọ̀rọ̀ against àwọn mùmìnì ó ti yẹ báwọn àtọ́rọ̀ àwọn kan jò nínú àwọn tó jẹ́ àwọn pásítọ̀ ó ti yẹ báwọn tí wọ́n sọ̀rọ̀ against Ànábì wọ́n sọ̀rọ̀ against alukurani wọ́n sọ̀rọ̀ against kọ́dà àwọn mìíràn tó sọ̀rọ̀ against Maka àwọn mìíràn sọ̀rọ̀ against iléyà pé ẹran léyà wọn pé àwọn lẹ́yẹ káwọn máa pa ẹran léyà pé kìí sàwà torí Ìsíákà tọ́jẹ́ fọ́ndà bàbá àtàwọn òun ni wọ́n fẹ́ dú ṣé Ìsíákà wọ́n fẹ́ dú ni àbí Ismail gbogbo èyí wọn náà ayé nàná rẹ̀ then báwo ni a ti lè gbé ìgbésí ayé àlàáfíà nílùú àti Christian àti mùsùlùmí tá a fi ní máa ní awọ a ṣe àlàyé rẹ̀ fún wa o ti yé báyìí kí ni tí ń fà àti kí lọ́nà àbáyọ lórí ẹ̀ o ti yé báyìí torí wípé àwọn kìrìsìtẹ́nì yẹn o ti yé báyìí ẹni wa ni wọ́n bẹ́ẹ̀ni àìsọ̀tá ara wa àìsọ̀tá àwọn kìrìsìtẹ́nì ẹni wa ni wọ́n àmọ́ àwọn kan nínú wa níbi wàhálà àgbákò tí wàhálà pọ̀ gbogbo nǹkan lẹ́kọ̀ọ́ dẹ́mù tán àwọn kìrìsìtẹ́nì wọ́n wọ́n ṣé wọ́n ló ní náà ni kí ni problem kẹ́nìkan máa ní kírísítẹ́nì ọ̀wọ́ náà sọlọ́run lọ sọ fún wọ àtọ́lá àtàlẹ́gẹ́yì àmì takasta inda rahman ahada ṣé wọ àtọ́lọ́run ti jọ sọ̀rọ̀ pé kírísítẹ́nì ọ̀wọ́ náà ni àwọn náà nù bí wọ́n ti báwa ti ń pẹ́ àwọn kírísítẹ́nì ni wọ́n bá kú wọn lálejò náà inú náà ni wọ́n máa lọ bí wọ́n ti ń wí wọn exactly níbẹ̀ nù wé tiwọn náà káwa náà wọ̀ náà. bẹ́ẹ̀ni àwọn náà sì ń wí gbogbo gbà tàdé wà wọ́n náà nù wa ọkọ̀ ẹni tó wà lè jẹ́ náà. ọkọ̀ ẹni tó wà lè jẹ́ náà àwọn ń pé kìrìsìtẹ́nì ọwọ́ náà mùsùlùmí wà lè jẹ́ náà àwọn ń pé fáyà ọ̀rọ̀ àpáàdì àwọn ń pé ń lọ ọ̀run gáàsì inú ọ̀run àpáàdì àtọ̀run gáàsì èwo ló yà wèrè jù sí gáàsì ọ̀dà ọ̀run gáàsì òun fàyà yà ń fa wèrè ni ìyàkúyà ni kọ́ra òun ní kó àmọ́ ọ̀run àpáàdì bí bá ń lè yàn lákàmọ́ ṣe yé àmọ́ ọ̀run gáàsì ọ̀dà àwọn pé wọ́n lọ ọ̀run gáàsì àwọn pé wọ́n lọ ọ̀run àpáàdì tálẹ́ni tó ti débẹ̀ nínú wa
oníkálukú wa ń sọ̀rọ̀ pẹ̀lú ti oríkà inú ọ̀rọ̀ Ọlọ́run inú ẹ̀rí ẹ bá nú alukurani tí ń sọ̀rọ̀ wípé yahudi àti nasara àwọn kan wọ̀ náà ẹ sì bá nú alukurani tí ń sọ̀rọ̀ wípé ẹni ó bá nígbàgbọ́ nínú wọn tó ní belief pẹ̀lú Ọlọ́run tó sì ṣe dáadáa yó wà àlìjánnà so gbogbo kínní yìí ìwọ̀n ń dá pírọ́blẹ̀mù lẹ̀ láàrin wa bó o la fẹ́ sí tọ́lọ́run fi jẹ́ kí gbogbo ọ jẹ́ ìrọ̀rùn Ọlọ́run fún wa yàn nínú halkọ́ mi pẹ̀lú òkú Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin.